mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ekiti TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pé a kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ́ odò bí tó wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. January bá tiẹ̀ lọ, February ọ̀la tó wà yìí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé gbogbo àjálù àrélù tó ṣẹlẹ̀ nínú January kò kan àwa rárá. Ọlọ́run ò jẹ́ kí January já wa dànù sí sàárè, Ọlọ́run ò jẹ́ kí January já wa dànù sí police station, kò jẹ́ kí January ò já wa dànù sọ́gbà ẹ̀wọ̀n, kò jẹ́ kí January ò já wa dànù sínú kòtò. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tó àwa bẹ̀ Ọlọ́run pé February tuntun tó dé yìí kí gbogbo nǹkan máa fẹ́ wa sówó, fẹ́ wa sọ́mọ, fẹ́ wa sáìkú baálé ọ̀rọ̀, òun náà ni lágbára Ọlọ́run ọba. Tọmọdé tàgbà ní nífẹ̀ẹ́ owó, bójú bá rí àwọn òyìnbó wọn ní dandan la fi fẹ́ràn òyìnbó o, ó di dandan kó ní kálukú ó máa fẹ́ wa ní February yìí. Gbogbo ire náà ni kí ó máa fẹ́ wa o ní February yìí lágbára Ọlọ́run ọba. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́ jájọ jẹ gbádùn ètò tá a tún gbé dé láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ BGI TV. Ọ̀rọ̀ tó lọ òun náà lètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí o, àti kó lórí aburú tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lọ́wọ́ yìí. Gbogbo ìdúkokò mọ́ ni táwọn Fúlàní sọ pé dandan àfi káwọn máa dúkokò mọ́ wa kí wọ́n gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbàkàtà lọ́wọ́ akítí, wọ́n ní bàbá ọmọ báyìí òun náà a kì í gbalé ọmọ, a kì í gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ, a kì í gbàkàtà lọ́wọ́ akítí. tó bí ó ti wá jẹ́ gan bí Fúlàní ó ṣe rílẹ̀ wa gbà yóò ṣojú àwa àti wọn, ẹnu ẹ̀ náà la wà yẹn tí kì í bí olówó nú. Ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹjá jọjẹ gbádùn ètò tuntun tá a tún gbédé lónìí. Kò ní yà yín lẹ́nu pé àwọn ọmọ Èkìtì mà yarí, àwọn agbófinró tó wà nílùú Èkìtì tá a mọ̀ sí security elétò ààbò wọ́n yarí o, wọ́n láfi káwọn wá fi ìdí kókò ikú tó pa àwọn ọba àwọn méjì gbàǹkọ̀gbàǹkọ̀, wọ́n ló di dandan káwọn wá ìdí ikú yìí. Oníkálùkù wọn fọ́nká sínú igbó débi wípé ṣé mọ̀ páwọn márùn-ún ni wọ́n kó tá a mú wá lánàá. Àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn gangan tí wọ́n yìnbọn pọ̀ bá gangan, ọwọ́ ti tú àwọn méjèèjì báyìí. Àwọn méjì ni wọ́n parapọ̀, àwọn márùn-ún yẹn àwọn yẹn kàn jẹ́ bíi supporting actor, àwọn tó já tọ́nu fíìmù gangan ọwọ́ ti bà wọ́n méjèèjì. Má bá ń gbé wọn sí àwọn méjèèjì náà lẹ́ máa wò lójú wòran rí rojú àwọn orò, àwọn méjèèjì rí Fúlàní ni wọ́n. Ó tó yani lẹ́nu ni pé ọ̀dọ́ pátápátá làwọn méjèèjì, ojú wọn lẹ̀ ń wò yìí o, ojú àwọn apanirun, àwọn ìkà ojú wọn lẹ̀ ń wò yìí. Àwọn méjèèjì ni wọ́n jọ gbébọn dání tí wọ́n jọ fi ìbọn tí wọ́n yìn fún àwọn ọba méjèèjì, wọ́n yìn fún wọn ní Ìgẹ̀ ní àyà. Ibẹ̀ náà láti wá rí ibi tí wọ́n ti fídíò fọ́nrán kan tí wọ́n ti ń kó òkú àwọn ọba ìkúrò lẹ́ẹ̀lẹ̀ sí ẹ̀yìn mọ́tò Hilux. Kò ṣeé ṣó, bá a bá ṣó ẹ̀ YouTube ó mú nítorí pé èèyàn jorí ahun yóò sunkún. Kẹ́ wá wo ẹ̀jẹ̀ tó ń ṣe bàlà lára odindi ọba. Ẹ̀yin ará Èkìtì, àwọn tẹ́ mú yìí tẹ́ ń jẹ́ káráyé rí wọn yìí, èmi ò rí ìdí tẹ́ fi lè máa mú wọn. Gbogbo ilẹ̀ Yorùbá generally bẹ́ẹ̀ bá tiẹ̀ mú wọn tẹ́ fi wọ́n fún agbófinró torí pé ẹ fẹ́ ṣèdájọ́ lọ́wọ́ ara yín,
ṣé ilẹ̀ Yorùbá ti wá gọ̀ tó bẹ́ẹ̀ náà ni ṣé bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ tẹ́ ẹ lè rán wọn ni ẹ rán wọn kọ́ lọ ra ìwo ẹṣin wá ìwo ẹṣin ẹ ti rán wọn kọ́ lọ ra ìwo ẹṣin wá nípa ìfi kí ni àrokò ẹ fàrokò sí wọn lára pé kí wọ́n lọ ra ìwo ẹṣin wá. Yorùbá tí ń wò mí ló lè gbọ́n tí mò ń wí o mi ò sàwọn ọmọ bọ́tà àwọn ọmọ mi ò sàwọn ọmọ ní yúgọ̀tì o àmọ́ Yorùbá gidi àgbààgbà Yorùbá gidi tó jẹ́ dìlẹ̀ tí wọ́n bá ní kéèyàn lọ́ọ́ ra ìwo ẹṣin wá in tó túmọ̀ sí ni mo ní kí irú iṣẹ́ yẹn ni mo ló yẹ kán máa rán àwọn Fúlàní bọ́wọ́ bá ti ń tó wọn. Àwọn tá a fi hàn lánàá tí wọ́n mú dé ààfin ọba àwọn tí wọ́n podindi pásítọ̀ ní Ògbómọ̀ṣọ́ gbogbo ayé ní complain débi wípé àwọn ọlọ́pàá wá gbà wọ́n lọ́wọ́ wọn kó wọn lọ ká wọn. Irú nǹkan bẹ́ẹ̀ ẹjọ́ máa ń padà kú áké ni. Bẹ́ẹ̀ bá ti mú àwọn tó ṣiṣẹ́ yìí báyìí ẹ máa rán wọn níwò ẹṣin bẹ́ẹ̀ bá tiẹ̀ padà fi fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ ṣùgbọ́n ẹ kọ́kọ́ fún wọn lárokò kẹ́ ẹ kọ́ fàrokò sí wọn lára náà. Ìgbọ̀n bá dénú sẹ́ẹ̀lì ọlọ́pàá ibẹ̀ náà ni wọ́n ti jíṣẹ́ àrokò yìí tí wọ́n ti lọ ráàlú ẹṣin wá. Ọmọ Yorùbá lọ̀rọ̀ mi lè yé bẹ́ẹ̀ tí mú wọn tẹ́ ń fi wọn hàn gbogbo aráyé yìí tẹ́ ń fi wọn hàn tọ́lọ́pàá wá gbà wọ́n lọ́wọ́ yín ọkàn wa ò dé tó kí láṣọránsì pé tán bá dé police station wọn ò tún ní fi wọ́n lẹ̀ kí láṣọránsì pé tán bá dọ́dọ̀ ọlọ́pàá tán owó ò ní kọwọ́ wọn ò ní fi wọ́n lẹ̀ bí wọ́n ti ṣe rí yìí ń ṣe ló yẹ kán tètè rán wọn nílùú ẹṣin kán wá pọ̀ ọlọ́pàá pé ó yá o àti máwọn àwọn ọ̀daràn tí wọ́n pa àwọn ọba wa méjèèjì o àwọn rèé o kí wọ́n fi wọ́n lé ìjọba lọ́wọ́ nígbà náà Yorùbá kú ti gbogbo ẹnu ò ṣeé fi sọ̀rọ̀ àmọ́ bá a ti mú wọn tá à ń fi wọ́n lẹ̀ tá à ń gbé wọn fọlọ́pàá yìí kò fẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ dáa tó Yorùbá ṣé bẹ́ẹ̀ náà la ṣe wá gọ̀ ni ṣé bẹ́ẹ̀ náà la ṣe mọ̀ ń tá a ṣe ni odindi ọba aládé méjì tọ̀ntọ̀n làwọn kíní burúkú bara nọ́panọ̀pa yìí ni wọ́n fi panu nílẹ̀ Yorùbá á sì wá máa wò wọ́n bẹ́ẹ̀ á dẹ̀ kó wọn lọ́lọ́pàá lọ́wọ́ ọlọ́pàá àìmọye procedures ni wọ́n sì ṣe wọ́n ní wọ́n bá ṣèwé fún wọn wọ́n á gbé wọn lọ kóòtù wọ́n á wá máa fi wọ́n pààrà kóòtù wọ́n á ní kan ọ̀rọ̀ yóò yẹn ti pẹ́ jù ọba fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹni bá ti pààyàn Bíbélì gan fọwọ́ sí ó bá ti pààyàn kí wọ́n ṣe kí ni àwọn ò ní kẹ́ ẹ pa wọ́n àmọ́ ẹ ràn wọ́n nílùú ẹṣin ẹ sì fún wọn lárokò ẹ fàrokò tí wọ́n máa mú lọ bí tí wọ́n ti máa ra ìlú ẹṣin ẹ fún wọn abẹ tí wọ́n ti máa ra ìwo ní kọ́ ra ìwo tó ti máa ra ìwo ẹṣin ẹ fún wọn lárokò tí wọ́n fi ra ìwo ẹṣin ìwo ẹṣin la fẹ́ rà o làwọn fẹ́ rà ní òmíràn ìwo ẹṣin tèmi báyìí bá a ṣe wà yìí o àwọn Yorùbá rán wọn ní ìwo ẹṣin pé káwọn ra ìwo ẹṣin wá ọwọ́ ẹ̀ tán ti máa rà àrokò ni wọ́n fi ń ra ìwo ẹṣin ẹ kàn fún wọn lárokò yẹn ni pé kí wọ́n lọ ra ìwo ẹṣin wá kò sí tó kọ Yorùbá pẹ̀lú pé ó ti yé yín torí pé dájọ́ lọ́wọ́ ara yẹn ti fi wọ́n fúnjọba gbogbo tó bá máa ṣe wọ́n á ṣe sínú ibi wọ́n bá tì wọ́n mọ́ ń bẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò mí ẹ máa bá mi sọ fún àwọn tí wọ́n bá rí àwọn wèrè yìí mú wípé torí pé ayé ti kọ̀ wọ́n ọ̀run gan kọ̀ wọ́n ọ̀yẹ nígboro wọn ọ̀yẹ lẹ́ni ń bá wa gbé pọ́wọ́ bá ti wá ń tó wọn tọ́lọ́run ti ń bá wa tì wọ́n síta bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ bá ń fi wọ́n ránṣẹ́ pé kí wọ́n lọ́ọ́ máa ra ìwo ẹṣin wá ìbá mú wọn fọlọ́pàá waste time ni kò dẹ̀ sáṣọ́ránsì pé wọ́n máa jìyà ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ eléyìí ò ní wọn ò ní fìwà wọn sílẹ̀ ṣé wá rí àwa burú jù bẹ́ẹ̀ bá mú wọn tí wọ́n tọ́jọ́ wọn tán wá fi wọ́n lẹ̀ sí gbòòrò àgékù ejò ní ṣòro bí agbọ́n wọ́n máa wá ṣòro sí ni bí ó ti rí nu o bẹ́ẹ̀ bá ti mú wọn bẹ́ẹ̀ ẹ máa póòsì lẹ́tà sí wọn ẹ máa fi wọ́n póòsì lẹ́tà sí area kí wọ́n lọ́ọ́ máa ra ìwo ẹṣin wá bí ó ti rí bí yẹn ó ti rí nu. now lórí àwọn ọba wa àjókòó àrò títí pé láyé àtijọ́ ṣé bẹ́ẹ̀ àwọn ọba wa ayé àtijọ́ tá à ń rí
wọn kàn lè déédéé kí wọ́n mọ́lẹ̀ bẹ́ẹ̀. Bí wọ́n bá pàdé ọba lẹ́sẹ̀ ògbèjì lánàá, ọba náà pàlú ẹnu dání. Kí ló kúkú wá dé tó wá jẹ́ páwọn ọba ti ìsìn àjòjì kan lè dé kó halẹ̀ mọ́ wọn kó dẹ̀ gbẹ̀mí wọn bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀? Kí ni tí ń ṣẹlẹ̀ látijọ́? Kí ló ń ṣẹlẹ̀ nísìn? Nínú gbogbo ìgbà tí ìlú bá dàrú tẹ́lẹ̀, ààfin ọba lààbò máa ń wà jù láyé àtijọ́. Bó bá sá ti dáàbò dé ààfin ọba, kò sí wàhálà mọ́, ọkàn rẹ̀ ó balẹ̀. Àmọ́ láyé ìsìn, kódà ààfin ọba laburú gan ti ń bẹ̀rẹ̀ wá. Kí ni tó dé lánàá? Kí ló ṣẹlẹ̀ lénìí? Ibẹ̀ ni ẹni tó jẹ́ àràbà ìlú Òṣogbo, ẹni tí àràbà ṣé ìlú Òṣogbo àbí ilẹ̀ Yorùbá, bàbá Ifayemi Elubuibon, wọ́n interview bàbá. Èmi ti mọ̀ pé bàbá yẹn á sọ̀rọ̀ torí bàbá ti ń sọ tipẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọba tí wọ́n ṣẹ̀ ń jẹ yìí àtàwọn tó jẹ tẹ́lẹ̀ tí wà wọ́n ti wá bẹ̀ sí ní yí padà. Bàbá yẹn sọ débi wípé bó o bá mọ̀ pé mùsùlùmí ni ọ́ tó sì jẹ́ mùsùlùmí òdodo tàbí o jẹ́ kìrìsìtẹ́nì òdodo, má wulẹ̀ dédi ọba Yorùbá rárá kó o fẹ́ jọba. Má wulẹ̀ dédi ọba Yorùbá rárá nítorí pé Yorùbá ní àṣà àti ìṣe tí wọ́n fi ń jẹ ọba. Nítorí pé Yorùbá ní ohun tí wọ́n ń ṣe kí wọ́n tó jọba. Lélẹ́yìí tó dẹ̀ jẹ́ pé ìwọ máa sọ pé ó tako Islam tàbí ó tako Christianity tiẹ̀. Bàbá láwọn ẹ̀sìn méjèèjì yìí, ẹ̀yin tẹ́ ẹ bá gbà ní tòótọ́ ẹ má wulẹ̀ dédi ipò ọba Yorùbá. Bàbá yẹn sọ̀rọ̀ yẹn ń gbà yẹn. Ó ní pé ọba àsìn tí wọ́n jẹ àwọn ọ̀gbàgbọ́ ní àwọn ẹ̀sìn tá à ń sọ yìí ló fà á táwọn Fúlàní fi ń rí àwọn ọba tí ìsìn ìmúnisíkún. Nínú ẹlẹ́ẹ̀kejì, àìmásí ìmọ́tótó mọ́ nígbà tí wọ́n bá wà ní pèbí. Kò sí ní tó yẹ kó ṣe ní pèbí, wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí ẹ̀sìn. Kò ń jẹ́ káwọn ọba ó ní ẹ̀kọ́ nípa àpò ọba tí wọ́n ń wà yẹn. Ló ṣe jẹ́ pé ẹ máa rí ọba ní patí káàkiri. Bàbá yẹn sọ débẹ̀, ẹ jẹ́ n fi fídíò yẹn bẹ̀rẹ̀ kí n tó wá ka tí wọ́n sọ lórí ọ̀rọ̀ pípa àwọn ọba bí wọ́n ti pẹ́ dìyẹ. Ẹ jẹ́ akọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn náà, mò ń bọ̀. Pé àṣà Yorùbá pọ́n ọba wọn lé púpọ̀. Nígbà tí ọ̀làjú ń dé, nígbà tí ẹ̀sìn òkèèrè ń dé, òní ń gba iyì kúrò lára àwọn ọba. Wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà ní Ògbómọ̀ṣọ́, èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ìlànà tí wọ́n fi jẹ oyè wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí tòde òní. Èmi Ifayemi Elubuibon mo sọ bẹ́ẹ̀. Àwọn ọba wa kọ̀ láti gba ìdánilẹ́kọ̀ọ́ àti láti ṣe ìrónilágbára. Báwo ni wọ́n ṣe ní di ẹni àbùkù? Ayé náà lájọ wà. Níjọ́ tí wọ́n lọ ka ọba kan mọ́lé tí wọ́n sì yìnbọn fún tí wọ́n sì pa, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ọba tó bá jẹ́ pé ó ro ara rẹ̀ tó ṣe gbogbo ohun tá à ń wí, wọ́n ní ọba òróró ń ro, ọba tí róbìnrin ẹ̀ lásán. Ṣùgbọ́n nígbà táwọn náà ti tẹ̀lé ọ̀làjú bí mo ti wí, tí wọ́n ti tẹ̀lé ti ní ẹ̀sìn ìgbàlódé làwọn máa ṣe, àṣà ìgbàlódé làwọn máa ṣe, òun ló fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí i. Nígbà ìwáṣẹ̀ ọba yìí jáde, ọba yìí lọ ibì kankan tí wọ́n bá ọdún tó bá jẹ́ ọdún òòṣà tí wọ́n ń ṣe nílùú, bóyá Ọ̀ṣun ni wọ́n ń bọ̀ ń bẹ̀ o, bóyá Ṣàngó ni o, bóyá ìjọ yẹn àwọn èèyàn ó tó kó wálé pé ń fojú kan ọba lónìí, ń rí ẹ̀ẹ̀kan tó bá jẹ́ ń rí ọlẹ́ẹ̀mí o, ń rí ọlẹ́ẹ̀mí o, ó tún ti dẹ̀ mí wọn tó rí. 1937 ni èèbó tó wà lẹ́kọ̀ọ́ tó rán ni sí Ọ̀ọ̀ni nígbà tí ọ̀rọ̀ dìjà tẹ́ ń jà sáde láàrin àwọn Ìṣàgámù àti kínní. Ọ̀ọ̀ni ní òun èèwọ̀ àwọn ò jáde, Ọlọ́run lọ́mọ iye ètùtù tí wọ́n ṣe, àwọn mi ò sùn tí Ọ̀ọ̀ni fi lọ tó fi padà síbẹ̀, tí ó jẹ́ pé wọ́n ń sọ ọ̀nà ni, wọ́n ń ṣètùtù, wọ́n rúbọ, wọ́n dápẹ́ torí kò ṣẹlẹ̀ rí. Ibi tí adé wà, ibi tó rí wà, ibi tí gbogbo Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀.
téèyàn yìí bá ń ṣe akótilétà, téèyàn bá ń sọ máa lè, èèyàn ò gbọdọ̀ sọ pé kí gbogbo nǹkan wọ̀nyẹn kó wọn kó dàgbó. téèyàn bá jẹ́ ẹlẹ́sìn Kristi tó jẹ́ ẹlẹ́sìn Muslim tó bá ti mọ̀ pé òun ò ní lè máa ṣe orò gbogbo nǹkan tá à ń ṣe ńlẹ̀ Yorùbá, kò lẹ́tọ̀ọ́ kó pò wọ́n jọba. bí ọba bá wọ ibì kan nísìn, ilẹ̀ ó máa mì, àyà gbogbo àyẹ̀yàn ni ó jà tí ó là kàràkàràkàrà báyìí. kí ni ń jẹ́ bẹ́ẹ̀? ṣé bí gbogbo ń tá à ń wí tí wọ́n ń ṣe tí ń sọ wọn níjọba bá dọba gan bá mọ̀ pé òun ti kúrò lẹ́yìn lásán mọ́. kò sí ń tọ́ ya ọba sọ́tọ̀ láàrin èmi àti ẹ ju gbogbo nǹkan tá à ń wí lọ. n ti ń jẹ́ ká pè wọ́n lọ́ba, òun ni wọ́n láwọn ò ṣe mọ́, òun làbùkù fi ń kàn wọ́n. àwọn ọba náà ti padà sí ẹsẹ̀ àárọ̀ kí wọ́n máa ṣe nǹkan ìbílẹ̀ wọn, kí wọ́n mọ̀ pé àwọn ni alámòjútó gbogbo nǹkan yìí. ní ìpìlẹ̀ kó tó di pé ọba yìí jáde, ṣebí ó ní nǹkan kan tó wù láàrin ẹni tó kọ́kọ́ jẹ ọba àkọ́kọ́. Ọ̀rúnmìlà ló ṣe fá tí ó fi parẹ́, tí wọ́n fi wá fi adé pààrọ̀ rẹ̀, tó fi di pé ọba ń dádé lónìí. nǹkan tó wà látàrí ẹni tó tọ́jọba ni wọ́n ń dé kìíní yẹn mọ́. tó gbóǹtà ń wí tí ọba tó ọwọ́ àwọn afọbajẹ ni, tí ọba ní tò ọwọ́ àwọn afọbajẹ ni. torí pé ẹni ní kú, ọba ó máa wá, ọba ó máa lọ, àwọn afọbajẹ ni ó máa kú. ọ̀pọ̀lọpọ̀ wọn ò mójú. ṣáàgbọ́ báyìí the same Ifayemi Elubuibon ó lẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu wọn yẹn, àwọn náà ni wọ́n ṣètò wá sọ̀rọ̀. ọ̀rọ̀ fídíò tẹ́ wò yìí, bàbá ti sọ ọ̀rọ̀ yẹn láti last year. ẹni tó lọ interview wọn nígbà yẹn ó ní Fáṣùbà tó ní Yorùbá Gidi. àmọ́ ìyẹn nígbà yẹn o ni wọ́n ti sọ̀rọ̀ yẹn kọjá. ńgbà tí wọ́n tún wá pa àwọn ọba yìí, àwọn Punch tún wá padà lọ bá Ifayemi Elubuibon. bàbá kí lẹ rí sí ní tó ṣẹlẹ̀ yìí? bàbá ní ẹ ṣeun, ẹ máa gbọ́ tí bàbá sọ. Renowned Ifa priest Chief Ifayemi Elubuibon said, traditional rulers in southwest states have become powerless, attributing their incapacity to failure to adhere to culture and traditions. Ìjákulẹ̀ dé bá àwọn ọba wa nílẹ̀ Yorùbá látara wípé àṣà àti ìṣe Yorùbá ti dóhun tàn látọ̀dọ̀ wọn. Bàbá tún sọ síwájú pé Elubuibon stated this in the light of Monday's killing of 2 Ekiti monarchs, the Onimojo of Imojo, Ọba Ọlátúndé Olúṣọlá, and the election of Ẹ̀ṣọ́ Ekiti, Ọba Babátúndé Ògúnṣakin, by kidnappers. When in one of the states of the kidnapping in the region, the priest in an interview with Punch newspaper said, Yoruba people have their ways of dealing with insecurity. But this, he said, has been dumped for Western culture, accusing traditional rulers of being the chief culprits of the allegation indiscretion. Wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́, ìdúnkokò mọ́ni àti gbèsùmọ̀mí ó ní bí Yorùbá ti ń ṣe tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá, ó ní bá àti ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n bàbá ní nísìn o, wọ́n ló ti dohun gbàgbé táwọn èèyàn ti gbé dànù síbì kan. Bí káwọn yín sí ni, bí káwọn yín kàn ṣe dé túdé, bí wọ́n ti kọjú ìbọn de ọba yẹn gbàrà báyìí, káwọn yín ṣùgbọ́n wọn kójó yín ní ó ta wọn pa. Tàbí bí kọ́ bá kàn ó kàn fètè ṣètè kó kàn fi ahọ́n sí ìsàlẹ̀ ètè, kò ní ṣé mi lẹ yọjú ìbọn sí, ẹ̀yin méjèèjì ó yẹ kọjú ìbọn síra yín, ẹ̀yin ra yín pa. Bí kọ́ bá sọ bẹ́ẹ̀ lánàá, bàbá Ifayemi Elubuibon sọ pé gbogbo ohun tí àwọn àgbààgbà fi ń ṣàmúṣagbára ń gbà náà, wọ́n ló ti dóhun tàn lénìí. Wọ́n láwọn tá a dẹ̀ rí báwí jù
òun náà làwọn tá a pè lọ́ba lónìí. We do have traditional means of protection in Yorùbá land. Àwọn ọ̀nà tó jẹ́ pọ́nà àṣà àti ṣe tá a máa fi jẹ́ ìṣúra tá a fi ó ní ọ̀nà ìṣúra tí Yorùbá máa ń lò tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá. But it is just that the foreign religions that were embraced by Yoruba traditional rulers have rendered them powerless. Wọ́n ní ṣùgbọ́n o ẹ̀sìn tí àwọn ọba tá a pè lọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀sìn tí wọ́n gbà ó ti jẹ́ kí gbogbo àwọn nǹkan àmúṣagbára yìí kí wọ́n sọ wọ́n dànù kí wọ́n sọ wọ́n di òtúbáńtẹ́ òfútùfẹ́tẹ̀ àṣà àti ònìkan. Most of the monarchs did not go through the necessary rites and rituals, and therefore they lacked the necessary protections like charms that could make someone disappear and reappear, charms that can free someone from clutches when held. They only rely on foreign religions for protection. Bàbá ní gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe fún ọba nígbà tí ọba bá wà ní ìpèbí wọ́n ní wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ o. Gbogbo àwọn àṣà àwọn ọ̀ṣe àwọn nǹkan ìṣúra àwọn nǹkan ìṣọ́rí tí wọ́n máa ń ṣe fún àwọn ọba nígbà tí wọ́n bá wà ní ìpèbí àwọn bí nǹkan bíi kéèyàn déédéé dọ̀fẹ́ nígbà tó bá wà nínú ìgbèkùn kó sì padà wà nígbà tí ìgbèkùn náà bá lọ tán, tàbí nǹkan tó jẹ́ pé èèyàn kàn déédéé rí pé òun ní ìtúsílẹ̀ ni nígbà tí àhámọ́ bá dé. Wọ́n ní gbogbo orúkọ yìí ni ò sí fáwọn ọba yẹn mọ́ o. Kí ló fà á? Nítorí àṣà nítorí ẹ̀sìn tí oníkálùkù ti gbà. Wọ́n nígbàgbọ́ wọ́n gba Jésù lólúwa àtolùgbàlà, tàbí kí wọ́n sọ pé rárá o Ọlọ́run ẹlẹ́dàá láwùláwà lákùwátá ìlà àbìlà. Wọ́n ní àwọn ọ̀rọ̀ méjèèjì tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó bá jọba máa ń sọ rèé. Nítorí látàrí ìdí àwọn eléyìí kò ságbára mọ́ fáwọn ọba wa nílẹ̀ Yorùbá o. A monarch should not be kidnapped anyhow like that if he is immune and he embraces traditional things. Bàbá yẹn ní kò tọ́ sí ọba kan kákan gbé bí ẹni gbólógbò bí ìgbà pé DSS lọ gbólógbò ní ilé Sunday Igboho, tàbí kí wọ́n yìnbọn lu ọba kan bí ìgbà pé DSS yìnbọn lu ológbò ilé Sunday Igboho. Wọ́n lélẹ̀ yóò tọ́ tó bá jẹ́ pé ọba náà ó ní àwọn nǹkan ìṣúra lára, ó ní nǹkan ìṣúra lọ́wọ́. Before a king sets out on a journey, there are things he must do. He must be able to see ahead of it. If it is a journey he should embark on, he must have a spiritual guardian. But they have abolished all that. Bàbá ní kẹ́ni tá a pè lọ́ba tó jáde rárá. Kìí ṣe ọba kìí ṣe ń tá a lè kàn gbé bí ẹni gbólógbò sẹ́ẹ̀. Nítorí pé kí ni kí ọba tó jáde wọ́n ní ó ní àwọn nǹkan tí ọba kọ́kọ́ gbọ́dọ̀ ṣe láti fi ṣọ́nà síwájú kọ́ba tó lọ. Ọba gbọ́dọ̀ mọ̀ bóyá ìrìn àjò tó ń fẹ́ rìn yìí bóyá kóhun rìn ọ̀nà dàbọ̀ náà ò dáa. Wọ́n ní ó láwọn kan ó gbọ́dọ̀ ní àwọn kan tí wọ́n máa ṣọ́nà fún ọba. Kábíyèsí ibi tẹ́ fẹ́ lọ ìyọ̀nà dá ẹ máa lọ àyùn lọ àyùn bọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. Wọ́n ló yẹ kí ó rí bẹ́ẹ̀ pé ṣùgbọ́n o gbọ́kùn ò bá dáa wọ́n á sọ fọ́ba pé bàbá ẹ gbọ́dọ̀ rìnrìn àjò yìí o nítorí pé àlọ́ lámilámi láàrí ẹnìkan kì í rábọ̀ ẹ̀ ní ó jẹ́ bẹ́ẹ̀ bá gbéṣẹ̀ láti lọ sírìn àjò yìí. Wọ́n lọ́bọ̀ ó sì jókòó jẹ́ bí omi àìsí wọ̀tà. Ṣùgbọ́n o wọ́n ní gbogbo eléyìí làwọn ọba wa ti dànù ní wọn ò tẹ̀lé mọ́ nítorí kíni nítorí ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn òkèèrè tí wọ́n gbà wá. Protection in this kind of circumstance we have found ourselves should be in three phases. The one you do for yourself to ensure you are fully protected against attacks. Secondly, protection is provided by the government for all its citizens, but now that government protection is unreliable, it's called for individual protection. People should get potent charms against gunshots and machete attacks and protections against kidnapping. We should not rely on government protections again, he told the publication. Now bàbá sọ pé ní ayé àtijọ́ wọ́n ní tílẹ̀ bá porúkú muṣu báyìí táwọn nǹkan bá dàdí báyìí látijọ́ nǹkan mẹ́ta ó ní àwọn nǹkan ṣọ́rí táwọn àgbà máa ṣe gbà náà.
àkọ́kọ́ ni pé ìṣúra fúnra wa gan táwa gan fi gbára wa lọ́wọ́ àwọn onísùmọ̀mí tí wọ́n gbà tí wọ́n bá dé. ìṣúra ẹlẹ́ẹ̀kejì ní ìtìjọba ó ṣe sí gbogbo ìlú débi pé gbogbo ìlú fúnra rẹ̀ gan kò sí tí ó ṣe wọ́n tábà náà sì rí pé ààbò wà fún gbogbo aráàlú ẹ̀. wọ́n ní ṣùgbọ́n lénìí ìdáàbòbò aráàlú ò sí mọ́ o látọ̀dọ̀ ìjọba gangan fúnra wọn gan wọn ìdáàbòbò ra wọn débi pé wọ́n dáàbòbò aráàlú. wọ́n ní kóníkálùkù lọ́ọ́ ṣe òkígbẹ́ èyí tá à ń ṣe fún àdátàbọ̀bẹ̀ fẹ́ mọ̀ pé pọ́bẹ̀ sùn fakórọrí ìwọ ọmọ ní mọ́mọ́ jòkígbẹ́ wọ́n ní kóníkálùkù lọ́ọ́ ṣòkígbẹ́ sára. wọ́n ní débi pé bí Fúlàní bá tiẹ̀ gbógun wọn dé tí wọ́n ṣáyín tí ṣáyín ò ní rànyàn. bákan náà ni pé wọ́n ní kóníkálùkù lọ́ọ́ ṣe gbé mọ́ra o wọ́n dé báyìí ẹ̀kan lè gbégbé bí ni ó bá gbéyàn kúrò láàrin wọn. wọ́n ní kí àwọn èèyàn náà lọ ṣàwọn nǹkan yìí mọ́ra. lẹ́nìí oríṣiríṣi ohun láti rí tó ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìwọ̀sí ló ti ń ṣẹlẹ̀. ṣáwọn ọba wa ò kúkú mọ̀ pé àwọn Fúlàní yìí ń wo àwọn báwọn tí ń lò gbèsè ayé ń sìn. àwọn Fúlàní tànà wọ́n mọ bọ́ba Yorùbá ṣe pàtàkì tó wọ́n mọ̀ pé àwọn ọba Yorùbá látijọ́ wọ́n mọ̀ pé ní àpọ́nlé tó ní nǹkan lọ́wọ́ ni wọ́n. àmọ́ ṣe rí nísìn Fúlàní nìkan mọ́kọ́ ọmọ Yorùbá gan mọ̀ pé àwọn ọba àsìn ọba bọ́gà ọba ṣàwámà ni wọ́n. ó làwọn Fúlàní náà ṣe free láti gbébọn dojú ẹ̀kọ́ ba ni wọ́n ṣe ń fa àwọn ọba wọ́lẹ̀ bí ìgbà pé wọ́n faraàlú wọ́lẹ̀. ṣé gbogbo tó táwọn ọba wa kúkú ń pa làwọn Fúlàní yìí rí? ṣé ọba tó dìde lórí àga fọlọ́ṣèlú kó wá jókòó àbọ̀bá tó ń fi ọwọ́ bíbọ̀ lé olóṣèlú kiri ẹ̀ wá ní káwọn tó lé òkèèrè náà kọ́ respect irú ọba bẹ́ẹ̀? Fúlàní náà wò wọ́n rí wọn àbí àwọn ọba tó jẹ́ pé àwọn Fúlàní yìí fìwọ́ sí lọ àwọn aráàlú wọn tó sì rí pé àwọn ọba ò dá sí òṣèlú ni wọ́n bá kiri. ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní náà wò wọ́n ni? àbáwọn ọba tí wọ́n lọ bá wọn Sẹ́ríkì Fúlàní níka wọn tí wọ́n lọ bá wọn tí wọ́n rá bàbá ń bẹ̀. ẹ mọ̀ pé gbogbo eléyìí làwọn Fúlàní ti gbé wa wò. wọ́n ti rí pé ó wù làwọn ọba tá a ní. wọ́n ti rí pé wọ́n fúyẹ́ wọ́n rí pé wọn ò ní agbára làwọn náà ṣe fẹ́ furọ̀ ni wọ́n ṣe free ni wọ́n ṣe wò pé bá a bá pa yín kò sí ń tẹ́ ẹ ṣe bá a gbójú ìgbọ̀n kan yín kò sí ń tẹ́ ẹ ṣe. ṣẹ́dá kan lè bá wọlé tọ̀rú ẹ̀ wò lánàá ọba wọlé tó dúró tó gégùn fún gbogbo ilẹ̀ Yorùbá. ṣerú ọba bẹ́ẹ̀ lèèyàn kó dojú ìgbọ̀n kan irú ọba bẹ́ẹ̀ ni Fúlàní ó fèsì ẹ gbọ́. àbí oríṣiríṣi àwọn ọba tá a ti gbọ́ tí wọ́n ti lọ kódà ní sẹ́ńtúrì tiwa yìí èèyàn kan lè bá kú bàbá yèyè dánrú ẹ̀ wò Aláàfin Ọ̀yọ́ ẹnìkan ó dánrú ẹ̀ wò pẹ̀lú ẹ̀ ìtó ti lọ àti ìtóṣẹ̀ ìgbésẹ̀ yìí èwo lè yóò fò dojú ìbọn kan nú wọn. ó dà ẹjẹ́ ń já wa sí ṣe mọ Kábíyèsí Ọládìgbòlù ìtó lọ́jọ́ sí Aláàfin Ọ̀yọ́ tó ní Fúlàní ó sọ pé kùbi tí ó gbà àbí Lámídì tó lọ yìí lẹ́nìkan ó sọ pé ó yá o ó kùbi tó gbà tí bàbá ò ní yẹnu padà sí i. àmọ́ lónìí àwọn ọba tí ń bẹ́ńbẹ́ ọba bọ́gà ọba ṣàwámà ọba túnṣe-gọ́ọ̀mù ọba súwìtì ló kù kí wọ́n dẹ̀ lé owó lọ́dọ̀ olóṣèlú ló fà á táwọn Fúlàní fi rí wọn fín. èmi a máa sọ gbogbo ìgbà pé ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n pe ọba kan àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n pe ọba kan wá láti bá sọ̀rọ̀ láti bi wọ́n léèrè kí lè rí sí tó ń ṣẹlẹ̀ sáwọn ọba nílẹ̀ Yorùbá. bàbá náà sọ̀rọ̀ ọ̀rọ̀ kún fídíò yẹn jẹ́ fídíò wákàtí 3 gbáko. máa kàn play díẹ̀ fún wa ṣé Yorùbá nígbà mu kò tán bà àmọ́ àṣẹ àtọ́wò fún wa lónìí bó bá di ọjọ́ Sunday olóyin lágbára lójú ọba òkè. ẹ wo full version of this video lórí ìkànnì BGI TV yìí bẹ́ẹ̀ bá gbádùn tọ́wò tá a fi hàn yín ẹ ṣàfọkàn sí pé níjọ́ Sunday tí ń bọ̀ ẹ rí full video lẹ́ẹ̀ríwò lágbára Ọlọ́run wákàtí 3 gbáko ni bẹ́ẹ̀ bá ti ṣọ́ọ̀ṣì dé ẹ ságún àsórí àga kẹ́ ẹ máa wo fídíò náà kẹ́ ẹ gbọ́ gbìnrínwìnrìn lẹ́nu ọba yìí àṣírí tó ga lọ́ba yìí tú àtàbúrú tí ń ṣẹlẹ̀ sáwọn ọba nílẹ̀ Yorùbá. ọba yìí orí ẹ̀ pé pọ̀ ó mọ tí ń ṣẹlẹ̀ sáwọn ó mọ òdodo ó sì mọ solution sí problem tó ń ṣẹlẹ̀ sí àwọn ọba àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. ẹ jẹ́ fi wálẹ̀ pẹ̀lú fídíò yẹn ibi a bá lè play ẹ̀dẹ̀ lénìí ẹ ṣàfọkàn sí pé
ní agbára ọlọ́run ọba elédùà ọba òkè ẹ gbọ́ full version ẹ̀ ní ọjọ́ Sunday lágbára ọlọ́run ẹ̀jẹ̀ adébẹ̀ ẹ̀yẹ lọ́jà wò. ló bá dé níbi ká ṣètò òwe ìrìnnà láìsí kọ́nu ńkọ́. ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited. ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe. ká ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem. ṣètò iléègbé lókè òkun. iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun. pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius. fún diploma 2 to 4 years degree program àtàwọn ẹ̀kọ́ míì. tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA, UK, Malta, Philippines, Italy. níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà. Fox Excellence Able Travels and Tour Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà 23B Shokeni Road, Òkè Ìjẹun, Abẹ́òkúta, Ògùn State. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.ph tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Philippines +639 693 550 167. Mauritius +230 584 620 96. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà +234 905 505 2472. Fox Excellence Able Travels and Tours. àràbà ní bàbá ẹni abálábà ní bàbá. sọmọ borí owó. lónìí ọpẹ́ ni fún Olódùmarè o, ọba dẹ́dà, ọba tó dá wa tó mọ̀ wá. mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi jẹ́ kí bàbá wa kí wọ́n bá wa kí àwọn èèyàn wa tí wọ́n wà nílé. bàbá wa tí mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ lónìí wọ́n ti ń bẹ pẹ̀lú wa ọjọ́ ti pẹ́. kódà wọ́n ti ń bẹ pẹ̀lú wa ṣáájú kó tó di pé Yorùbá gan kó rinlẹ̀ débi tó rinlẹ̀ dé yìí. wọ́n ti ń bẹ pẹ̀lú wa ṣáájú kí ìjàngbara ilẹ̀ Yorùbá kó tó débi tó dé lónìí. má fi tọ̀wọ̀tọ̀wọ̀ torí adé má fi dárúkọ His Royal Majesty ọba Dr. Adétòkunbọ̀ Gbádégẹṣin Òkìkíọlá Ìkòso Késárì Adébọ̀yí ẹkùn olú orílẹ̀ Kẹta ìlú Ògùn State. kábíyèsí bàbá o. mo kí yín o mo kí yín o ẹ ṣeun ẹ kúlé o àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n á máa bá wa ṣe o. ètò ààbò ilẹ̀ Yorùbá Ọlọ́run ọlọ́jọ́ ìní á bá wa ṣe ní àṣeyọrí wípé ẹ kú àkókò yìí ẹ kú mo dúpẹ́ ẹ kú iyì àtọ́lá tí ẹ fún mi láti wò mí pé kí n wá bá àwọn èèyàn wa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lénìí. ẹ ṣé gan, mo mọ̀ lóore o. ẹ ṣé kábíyèsí, a kí yín wípé káàbọ̀ sáàrin wa torí pé bàbá tí pọn ọmọ òní torí pé a ti mọ̀ yín ọjọ́ ti pẹ́ bí ọ̀kan nínú àwọn ọba tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ dénúdénú, ọ̀kan nínú àwọn ọba tó ń fẹ́ ìlọsíwájú ìran ọmọ kóòtù òjíire. òun náà ní àgbà láṣẹ pé Olódùmarè ọba tó fi yín sórí àpèrè yóò máa bá wa dúró tì yín, yóò sì máa wà pẹ̀lú yín lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ ọba ọ̀hún yóò jẹ́ kí ẹ pẹ́ lórí oyè gẹ́gẹ́ ṣe pẹ́ láṣẹ Ọlọ́run lágbára Ọlọ́run. ọba Elédùmarè ọba tó fi yín sórí oyè bàbá yóò bá wa ṣàlékún àlàáfíà, ara pípé, ẹ̀mí gígùn tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ àṣefẹ́ láṣẹ Olódùmarè. ọba tó fi sórí àpèrè bàbá yóò bá wa rí ikú kété lórí yín, yóò bá wa rí àrùn kété lórí yín. àmín. ẹ̀bàrẹ̀ Elédùmarè nítorí wípé ọ̀yẹ̀kú méjì ló ní kí ikú yẹ̀ lórí yín lónìí, ló ní kí àrùn yẹ̀ lórí yín lónìí,
lónìí ọ̀fọ̀ àtẹ̀dánù kó yẹ̀ lórí yín lónìí. àṣẹ wà. ṣẹ́gun tó àgbàwọ̀ èṣù a kì í bàbá ẹ káàbọ̀ sí àárín àwọn ọmọ yín. mo kí yín o. ẹ ṣé ẹ kú ohùn. ẹ ṣeun. láti rí yín bàbá ẹ ṣé gan ni. láláì ní fi àkókò ṣòfò rárá ẹ̀yin wa tí ẹ ń wà lé akínyìn pé ẹ bá wa ṣe bá wa ọba wa lónìí torí pé ọ̀rọ̀ tí ó bá kanlẹ̀ tó bá kan òkè ẹ̀yin àgbà tó tó sóbí òwe ẹni ó tún níbi tí a gbé sí. èmi àwa ohun tí àgbà bá rí tó bá jókòó bí ọmọdé bá gorí pẹpẹ nígbàgbà ó ṣeé ṣe kí ọmọ ọ̀hún kó má rí. ìdí nìyí tí a ṣe wà ń bí lónìí láti pé kí a bá bàbá wa sọ̀rọ̀ ká béèrè àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àbí méjì látọ̀dọ̀ wọn bóyá òye ìmọ̀ọ́nù bóyá ayẹyẹ wa ibi tí a ń lọ àti ibi tá a ti ń bọ̀ èyí tí a ṣe wà bí lónìí nìyí. láláì ní ìgbàra wa lákòókò wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè àkọ́kọ́ tí ó ń bẹ ní ọwọ́ mi níbí yìí láti lè jẹ́ kí ètò ọ̀hún tó lè dùn. ẹ̀yin wa tí ẹ bá sì ní oko tí ẹ fẹ́ fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè yìí ìfilẹ̀ tàbí gẹ́gẹ́ sí orí ètò wa ń bì í á kà á lórí àpẹ bàbá wa mo bá wa dáhùn ìgbàgbọ́ ìbéèrè lórí tí a bá béèrè ní àṣẹ Olódùmarè agbára Ọlọ́run agbára Olódùmarè gbogbo àpáwátá òun náà ní àjọṣe ètò tòní agbára Ọlọ́run Elédùmarè yóò ràn wá lọ́wọ́ yóò sì ṣe àfọwà agbára Ọlọ́run àní tẹnugbó bí ọwọ́ láṣẹ Elédùmarè ọ̀rọ̀ wa sì dúró agbára Ọlọ́run láṣẹ Elédùmarè. bàbá ẹ jẹ́ kí n lọ sí ìbéèrè mi àkọ́kọ́. ìbéèrè mi àkọ́kọ́ lọ báyìí. Mr. Ọmọborí owó kẹ́ tó lọ ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn Mr. Ọmọborí owó ó dàbí àpémì nìkan ni mò ń gbọ́ ariwo kan wá láti ọ̀dọ̀ yín Mr. Fatai báwo ló rí lọ́dọ̀ yín. ó dáa tó bá níbẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀dọ́sàdẹ̀ tẹ̀síwájú. ọ̀dọ̀ bàbá wa ló ti ń wá kò ń ṣọ̀dọ̀ Ọmọborí owó ọ̀dọ̀ bàbá wa ló ti ń wá ọ̀dọ̀ Ọmọborí owó kọ́. Okay, good. Ẹ kú àkíyèsí Mr. Fatai. Now, Mr. Ọmọborí owó ẹ máa sọ̀rọ̀ lọ ẹ ní sọ̀rọ̀ tán so that táwọn bá fẹ́ kọ́ mi ọ máa on mute yà ọ ti mute nsìn ó wà òkè yà. tó o dá ẹ jẹ́ kí n sáré béèrè mi ìyàkọ́kọ́ lọ́wọ́ bàbá wa ìbéèrè máa kọ́ lọ báyìí bàbá wípé ìyàwó òun náà ni ẹ kọ sí ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá ìyàwó lẹ́kọ̀ọ́ sí àwọn ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá. ẹ ṣeun mo kí yín lẹ́ẹ̀kan sí ní ti ọgbọ́n àti ìmọ̀ pẹ̀lú òye tèmi kì í ṣe ìsìn ni ètò ààbò ti mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́ àwa Yorùbá dẹ̀ ti sun àsùnpìyè a ti sùn tipẹ́tipẹ́ tá a jáfara so kíní yẹn ti wọ̀ wá lára tán ó ti wọlé tì wá pátápátá kó tó di pé a ṣẹ̀ṣẹ̀ wá ń ta jí tí n bá fẹ́ mú ní àtilẹ̀ mo rántí pé ní ọdún kan mi ò kéré mọ́ ńgbà yẹn wàhálà kan bẹ́ sílẹ̀ nílùú Kaduna tí gbogbo àwọn ará Kaduna yẹn tí wọ́n ń lé gbogbo àwọn ọmọ Yorùbá kúrò lọ́dọ̀ wọn kí ló fà á ohun tó fà á ni pé wọ́n rí i pé gbogbo nǹkan ọrọ̀ ajé wọn Yorùbá ló wà nídìí ẹ̀ a fẹ́ ta àwọn nǹkan ìgbàlódé ni a fẹ́ ṣe àwọn nǹkan ẹ̀rọ ìgbàlódé ni a fẹ́ ṣe ètò ìṣúná owó ni pé àwọn Yorùbá ti ń gbalẹ̀ máwọn lọ́wọ́
àwọn àgbààgbà wọn ń gbà yẹn wọ́n bá àwọn ọmọdé yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yà ti máa lọ bí 20 ọdún ó lé díẹ̀ thereabout ẹni tí ó bá mọ ìtàn tí mò ń sọ ń gbà yẹn kì í ṣe nǹkan tí ó wúyàn lórí ṣùgbọ́n tá bá ní ká wò dáadáa ṣe ni wọ́n takú pé ẹ lè tìsàlẹ̀ wá kẹ́ wá gba ìlú wa mọ́ wa lọ́wọ́ bí wọ́n ṣe mọ tí wọ́n ṣe ń gbà yẹn nìyẹn wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ mo lè sọ fún yín pé ìgbésẹ̀ tán gbé yẹn mo mọ ẹgbẹ̀lẹ́gbẹ̀rún ọmọ Yorùbá tán kó ẹrù wọn kúrò ní Kaduna tán padà wá sílé tí wọ́n bẹ̀rẹ̀ sí wá gbé bí alẹ́bí nínú wọn alára nínú wọn a ní ọ̀rẹ́ àtojúlùmọ̀ lára wọn ń gbà yẹn tí ẹ bá wò dáadáa máa fi ìlú Èkó máa fi ṣe àpẹẹrẹ òun ni mo fi sọ pé Yorùbá ó ti pẹ́ tá a ti sun àsùnpìyè all in the name of pé à ń kóyàn mọ́ra Yorùbá ni wá elite ni wá akàwé àṣe ẹ̀yin àgbà lẹ sọ pé kò ní jẹ́ ti bàbá kó jẹ́ ti ọmọ kó má ní ààlà mo ṣèrántí pé ní ìgbà kan nílùú Èkó Ìgbò ti jẹ kọmíṣánná ń bẹ̀rì àwọn Haúsá wọ́n ń jẹ sẹ́ríkì tí wọ́n ń ṣe bí ọba ilẹ̀ Yorùbá kódà ní ìgbà tí mò ń sọ yẹn àwọn Haúsá yẹn àwọn míì wà nù wọn tí wọ́n recognize ju àwọn ọba ilẹ̀ Yorùbá wa lọ ńgbà yẹn torí ní àsìkò òṣèlú ìgbà yẹn gbogbo wa la rí fọ́nrán yẹn tó jáde káàkiri tí olùdíje fún ẹgbẹ́ kan tó dìde tó lọ kí ẹnìyẹn lé tó lọ kí wọ́n ló ní ààfin l'Ékòó ẹni tí mò ń sọ yẹn tí wọ́n fi ṣe olórí àwọn Haúsá ilẹ̀ Yorùbá Èkó yẹn tí wọ́n ń ṣe bí ọba yẹn ó ní entourage tó yẹ pé tó bá ń lọ nígboro Èkó mọ́tò bíi 15 ló máa tẹ̀lé àtọlọ́pàá àti àwọn ẹmẹ̀wà gbogbo wọn náà máa tẹ̀lé ǹjẹ́ Yorùbá lè dán irú ẹ̀ wò ní ọ̀dọ̀ àwọn atiláwí ṣé irú ẹ̀ ṣe ń bẹ̀ kò ṣeé ṣe but àwa láti sun àsùnpìyè gbogbo èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ń sìn kì í ṣe pé ó ṣẹ̀dẹ̀ ṣe déédé ṣẹlẹ̀ tẹ́ bá lọ sórí òpópónà Èkó sí Ìbàdàn tẹ́ bá rí bí wọ́n ṣe máa ń fi tírélà kó àwọn èèyàn yìí wọlé tí ò sí ẹni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò ibo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ kí ni mission yín kò sí ẹni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò so láti sùn láti gbàgbéra àwọn ènìyàn yìí ti wọlé sí wa lára mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ìrántí ọ̀rọ̀ kan tí mo sọ nígbà tí wàhálà kan bẹ́ sílẹ̀ ní bí ọdún 2, 3, 4 sẹ́yìn sìn mo dá oko over 65 million naira ni mo fi ṣe oko yẹn mo gbin àgbàdo 250 hectares nígbà tí a ní òkè àtijọba iṣẹ́ tá à ń ṣe a lè ṣe mọ́
iyẹ̀pẹ̀ lèmi máa ń wà, àwọn nǹkan àlùmọ́nì ni mo máa ń wà nígbà tí mo ti padà dé Nàìjíríà. Àwọn nǹkan àlùmọ́nì àwọn ibi tá a ti ń wà mọ́tò ò débẹ̀ àfi àwọn mọ́tò tó ń bá wa rù jáde, ọ̀nà yẹn ò dáa, so ọ̀kadà la máa fi ń wọnú àwọn igbó yẹn lọ. Àti wá ń gbọ́ wípé ọba aládé ó wá ń gun ọ̀kadà wọnú oko láti lọ ṣiṣẹ́. Ìyẹn ló fà á tí mo fi ní òkè ẹ jẹ́ ká tún pawọ́dà pẹ̀lú nǹkan ọ̀gbìn, tí mo dẹ̀ fi dá sí ọ̀rọ̀ ọ̀gbìn nígbà yẹn. I brought in a lot of, mo kó àwọn nǹkan àmúṣiṣẹ́ oko, àwọn irinṣẹ́ oko oríṣiríṣi, tractor, weeder, àwọn nǹkan tó ń kọ ebè, àwọn èyí tó ń ṣe ọ̀gbìn. A ná ọ̀bítíbitì owó la ná pé tí nǹkan oore oko yìí bá jáde o, á ṣe àǹfààní fún ìlú àti fún orílẹ̀-èdè. A ti bá àwọn òǹrajà sọ̀rọ̀ ní ilẹ̀ òkèrè tí wọ́n ti ṣe tán láti gba gbogbo ire oko wa yẹn lọ́wọ́ wa, tí wọ́n á dẹ̀ sanwó. Ìgbà tó kù gẹ́rẹ́ ká bẹ̀rẹ̀ sí kórè oko, gbogbo àwọn èèyàn yìí àti màálù wọn àti gbogbo ẹ̀ wọ́n ya, tá bá ti kúrò nínú oko nírọ̀lẹ́ ni wọ́n máa ya wọlé. Wọ́n á jẹ gbogbo àgbàdo, wọ́n á jẹ gbogbo nǹkan ọ̀gbìn wa. Ní àkókò yẹn a lọ bá àwọn agbófinró. Àwọn agbófinró ohun tí wọ́n sọ fún wa ni pé àwọn ò lè lọ arrest wọn. Èmi ò tiẹ̀ sí ní ilé ńgbà yẹn ni wọ́n bá ní àwọn Fúlàní àtàwọn màálù kan wọ́n wá jẹ oko, làwọn ọmọ wa náà bá lé wọn mú. Wọ́n bá mú kan nù màálù wọn, wọ́n so mábẹ́ igi nìkan nínú àwọn abúlé wa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ̀yìn àwọn Fúlàní ni àwọn agbófinró gbé sí o. Ìgbà tí Fúlàní máa dé, Fúlàní ní ọmọ màálù òun 5 ló sọnù. Ó ní ìyá màálù, ó ní 5 ló sọnù. A san owó tí a san ò ní kò lóǹkà, torí wọ́n kó gbogbo àwọn ọmọ yìí ṣe náà lọ ṣá wọn tì mọ́lé. Owó tá a san láti pé ká ra àwọn màálù tí àwọn èèyàn yìí sọ pé ó sọnù padà láti lè gba àwọn ọmọ wa jáde. Kò sí ẹnì kankan tó bá wa kẹ́dùn tàbí tó bá wa sọ pé báyìí lẹ ṣe lè rí owó àwọn nǹkan èrè oko yín tán jẹ gbà padà. Ibi tí kìíní mẹ́hẹ̀ẹ́dé nìyẹn. Àwọn tá à ń sọ yìí, wọ́n ní àwọn bàbá nígbẹ́jọ́ tó yẹ pé tán bá gbé bí wọ́n ṣe ń da màálù kiri nínú oko yẹn, gbogbo wọn ló ní àwọn tán lè pè ní ibi gíga. Tán bá gbé nǹkan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, tán bá ti pè, tán ti bẹ̀rẹ̀ sí sọ èdè wọn báyìí, gbogbo àwọn agbófinró tó wà ní àyíká wa, oníṣẹ́ á ti dọ́dọ̀ wọn. Sábà débẹ̀ ẹjọ́ lásán la kàn lọ máa rò. Kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo àná, Ekiti. Òun ló takú wípé Àmọ̀tẹ́kùn máa dúró torí ìjọba orílẹ̀-èdè yóò gbà. Òun ló takú pé rárá o, eléyìí ò lè ṣẹlẹ̀ o, Àmọ̀tẹ́kùn á dúró. Mo tún fi àkókò yìí kí gómìnà Ekiti àná, olóyè Ayọ̀ Fáyọ̀ṣe. Fáyọ̀ṣe gbé òfin kan jáde ńgbà yẹn, ẹnikẹ́ni tẹ́ bá rí tó bá da màálù láàrin ìlú tàbí síbi oko olóko, mú màálù yẹn kẹ́ fi ṣe súyà, ẹni yẹn dè mọ́lẹ̀ kẹ́ gbé lọ àgọ́ ọlọ́pàá. Ó máa bá ìjọba
ìpínlẹ̀ Èkìtì ṣe ẹjọ́, òun ni wọ́n fi ká wọn lọ́wọ́ kò ń gbà yẹn. Ṣùgbọ́n ńgbà tí olóyè Fáyọ̀ṣe tó ti kúrò lórí ipò gómìnà, gbogbo àwọn ètò yẹn ó tún ti mẹ́hẹ. So kí n má gbà wá lákòókò tó pọ̀ lórí ìbéèrè yìí, ìrìn wà lẹ́sẹ̀ wa sà, iṣẹ́ wà tá a máa ṣe, kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ ṣeun dádì, mo rí bí ẹ ṣe ń bá wa là wípé ìrìn ń bẹ lẹ́sẹ̀ wa bí ọmọ ìrìn ń bẹ lẹ́sẹ̀ ọmọ alájọ wa. Ìyẹn ni wípé iṣẹ́ ń bẹ fún wa láti ṣe gan lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ ń bẹ fún wa láti ṣe ìrìn tá a rìn àti ìdébẹ̀ ibi tá a ń lọ àti ìdébẹ̀ rárá àtọ̀. Èyí ọ̀wá gàrí. Àmọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú bí ìbéèrè ọ̀hún bí ó ṣe máa wá, ó náà lẹ́yìn náà ṣe máa gbádùn kábíyèsí wa lónìí. Ẹ̀rí a sọ pé òní ọjọ́ ọ̀rọ̀ fún àwọn àgbàlagbà tí wọ́n mọ òye, tí wọ́n lè bá wa fi ẹ̀mí béèrè pé níbo gan là ń lọ àti níbi tá a dé dúró àti ibi tí ìran Yorùbá àtọjọ́ ọ̀la òun náà ni wọ́n ń bẹ lórí ètò pẹ̀lú wa lónìí. Mo sì gbà pé lágbọ́ lọ́yìn yẹn wa ẹ gbádùn ètò ọ̀hún, ẹ gbádùn ẹ̀ dọ́ba, ẹ gbádùn rẹ̀ bí èyìnbó bó ṣe ń gbádùn sìgá, òun náà ni ètò tòní, òun náà ni ẹ ó ṣe gbádùn ẹ̀ lágbára Elédùmarè, yóò sì jọ júṣe fún gbogbo wa ní láṣẹ Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí n lọ sórí ìbéèrè mi kejì. Ìbéèrè mi kejì ó dá lérí ọ̀rọ̀ ààbò náà, òun náà ni a sì wà. Bàbá ìbéèrè mi kejì sọ pé kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin lọ́balọ́ba ń gbé láti wá ojútùú sí jíjínigbé àti ìpànìyàn èyí tó gbòde ní ilẹ̀ Káàárọ̀ Àjíire báyìí? Kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin lọ́balọ́ba ń gbé láti wá ojútùú sí jíjínigbé ìpànìyàn eléyìí tó gbogbo láyé ilẹ̀ Káàárọ̀ Àjíire? Ẹ ṣeun. Ní ọkàn ọbẹ̀ yẹn, mi ní fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé a ti ń gbé ìgbésẹ̀. Àwọn ìgbésẹ̀ tá a dẹ̀ ń gbé, àwọn kò ń ṣe àwọn ìgbésẹ̀ tó máa fún wa ní solution kékeré, èyí tó máa fún wa ní solution títí láíláí ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ibi tí èmi ti ṣiṣẹ́ kó tó di pé mo dé orí ipò ọba, United Nations ni mo bá ṣiṣẹ́. Ara àwọn nǹkan ètò ààbò àgbáyé ó dẹ̀ wà lára àwọn ìrìn àjò ìlànà tí mo tọ̀ kọjá. A máa ń pe àwọn nǹkan kan ní security intels. A kì í fi síta. Àwọn tí ó bá ní í ṣe pẹ̀lú ètò yẹn nìkan ló máa mọ̀ nípa signal yẹn. Signal yẹn dẹ̀ rèé, kódà kẹ́ ẹ pé 20 lórí ètò yẹn, ó di 11 tàbí láàárọ̀ ọjọ́ yẹn kan tó máa fún yín ní brief. Tí n bá wá jókòó sórí afẹ́fẹ́ ń sìn, tí mo wá bẹ̀rẹ̀ sí yànnàná ètò tí Yorùbá ń ṣe láti gbé ìgbésẹ̀ yìí tàbí láti gbé ìgbésẹ̀ tọ̀hún, ṣe ló máa dàbí pé à ń fún ẹran ní kọ́kọ́rọ́ yàrá tí iṣu wà. Ṣùgbọ́n mo lè fi yé yín dájúdájú, kódà mo ní àǹfààní láti jẹ́ ìkan lára ọmọ ẹgbẹ́ Yorùbá Obas Forum. Gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátápátá, mo ní àǹfààní láti jẹ́ kan lára wọn. Mo ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí pé kódà kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀,
láti tẹ́ bá ṣe ìwádìí ẹ máa rí pé ní oṣù tó kọjá a lọ ṣe ìpàdé kan ní ìlú Ìbàdàn gbogbo lọ́balọ́ba pátápátá ní ilẹ̀ Yorùbá inú mi dẹ̀ dùn mo lè ju àwòrán ẹ̀ sí yín kẹ́ ẹ wo iye ọba ilẹ̀ Yorùbá tó wà ń bẹ̀ ìyẹn á fún yín ní ẹ̀rí dájú wípé à ń gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ ìgbésẹ̀ yẹn lórí afẹ́fẹ́ báyìí. Ẹ ṣeun. Ẹ ṣe bàbá Yorùbá náà sọ pé wọ́n ní orúkọ tí a ó bá sọ ọmọ ẹni wọ́n ní inú ẹni báyìí ó náà ni ó máa ń gbé. Ẹ ṣe púpọ̀. Ẹ kí n lọ sí ìbéèrè ẹlẹ́kẹta. Ìbéèrè ẹlẹ́kẹta yìí máa fẹ́ kí ẹ bá mi dáhùn ẹ̀ nítorí pé ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ohun tó kan oníkálukú wa tó ṣe wá léèmọ̀ tó ṣe wá ní kàyéfì ni ohun tó bà wá lẹ́rù tó gbomijé lójú wa ohun tó dààmú wa rìbárìbò torí ẹ̀yin àgbàlagbà ẹni bí ikú bá ti po lórí ogun ẹni dájúdájú kí ó bọ ọmọ ogun náà kí wọ́n má sun àsùnpìyè. Ojú wo ìyàwó lẹ́kọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ eléyìí tí àwọn àtọ̀húnrìnwá tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọba aládé méjì tí wọ́n sì gba ẹ̀mí wọn ní fọnáfọnṣù lọ́jọ́ kan náà lákòókò kan náà nílẹ̀ Yorùbá ọba aládé tó rọ́ba ló nílùú ṣé tá a bá ti pa ọba tó nílùú á ti pọ̀ dídí ìlú ojú wo kò lè fi wo ọ̀rọ̀ yìí bàbá. Ẹ ṣeun. Tá a bá ju ọ̀bẹ sílẹ̀ tá a bá ju ọ̀bẹ sókè nígbà igba ibi pẹlẹbẹ lọ̀bẹ máa fi lélẹ̀. Mi ò ní yé sọ pé Yorùbá a ti sun àsùnpìyè. Ṣe rí ó ṣeni láàánú wípé tí wọ́n bá máa fìyàn jẹ ọba traditional ruler ni wọ́n ń pe ọba ṣùgbọ́n ó ṣeni ní kàyéfì wípé tí a bá jọba ìtàn a máa wá bẹ̀rẹ̀ sí lọ ṣe ẹ̀sìn míì a máa fi àwọn ètò àti ìlànà ìṣẹ̀dálẹ̀ a máa yà kúrò lórí ẹ̀. Mo fẹ́ fi ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan kí n fi nǹkan kan hàn yín ní mi bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ ní ọ̀sẹ̀ tó bí ọ̀sẹ̀ méjì sísìn mo fẹ́ fi àwòrán yẹn wọ̀nyí ẹ fún mi ní ó wà ń bì àwọn agbébọn mo kàn mọ̀ọ́mọ̀ má sọ síta ni àwọn agbébọn mo kàn ń bọ̀ látòde ńjọ́ kan wọ́n yìnbọn lu ọkọ̀ mi okay is here eléyìí àtẹlé all right ẹ jẹ́ n sáré fi hàn wá kárí mò ń bọ̀ okay yeah. Níbi ó ti tó ọ̀sẹ̀ ọjọ́ kẹjọ oṣù yìí oṣù tá a wà nínú ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ẹ wò ó tí ẹ bá lè rí dáadáa tí ẹ bá wo ibí ọta àbọn lẹ̀ ń wò ń bẹ̀ yẹn ẹ jẹ́ ń wo èyí tó clear dáadáa tí okay
ẹ jẹ́ ká wo eléyìí. bẹ́ẹ̀ni mo rí yẹn sà ibi ọwọ́ lọ́wọ́ àlàáfíà yín báyìí níbi kíní yẹn ti ó ní bí. mo ti rí yẹn. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.